gbogbo ń ta bá wò ṣe ń bí tó bá ti dáa kẹ́ mọ̀ pé ti Al-Ilory ni ìtọ́ba kò díẹ̀ káàtó tako wa ni lọ́dún tí mo ń gba ìwé ẹ̀rí ọlọ́dún mẹ́rin táwọn ń gbà yìí lọ́dọ̀ bàbá ọba àjẹta bàbá Zulukọ́ ní nìkan náà sálẹ́kùn kẹ́ wọn. àmín. lálẹ́ nísàlẹ̀ kò tó ń bẹ̀ lálẹ́ bàbá wá sí láti mọ́lì náà wá sí lágége kò sí ìyá mi ń bẹ láyé bàbá mi wọn pè wọ́n síbẹ̀ ọ̀fẹ́ náà fún wa. nígbà àgbàtà gẹ́gẹ́ náà the same thing mẹ́gàjì ń bẹ láyé ìyá mi náà ń bẹ láyé wọn wá. sọgbẹ́ ńgbà ayé ń yí padà pé òbí gbọ́dọ̀ wá bóyá wọn ò rí change díẹ̀díẹ̀ lọ́dọ̀ yín tẹ́ fi ràn wá lọ́wọ́ lórí kan máa pe òbí síbẹ̀. sẹ́mi tí mo gba ti lọ́rin tí wọ́n àdàmí láàmú tí mo gba ti Agége tí ò sí dààmú tí wọ́n tún rán alọ́bò míì náà lọ kọ́ sí tí wọ́n lọ kọ́ fúnrẹ́ tí ò sí bàbá tí ò sí ìyá wa ní màá dọ́mọ kan láàmú kò ṣeéṣe o. mo sọ fáwọn afáǹgbà tán ń sọ àwọn ètò kan mo láwọn owó mi lẹ́yìn owó lè kéwú owó mi tẹ́ bá fẹ́ ṣe ẹ pé àwọn òbí ọmọ kan wà níjòkó kẹ́ ẹ jọ sọ ẹ mọ́kàn mọ́ bu owó anyhow. sọ bẹ́ẹ̀ fún wọn níjẹ̀ta tá à ń sọ̀rọ̀ ẹ pa àwọn òbí wọn pé tó afẹ́sẹ̀ nǹkan báyìí lè kéwò owó lè kéwò sì lè ka ẹ ràn wá lọ́wọ́ ọmọ kọ̀ọ̀kan tó bá ní kẹ́ ẹ mú wá liyunfik zu sa'atin min sa'atihi faman qudira alayhi rizquhu falyunfik mimma atahu Allah sayaj'alu Allahu ba'da usrin yusra pọ́lísì bàbá tá à ń fi lọ ayé nu ẹni bá ní kó mú wá ẹni tí ò bá ní oníláàrí ọlọ́lọ́mọ̀ọ́lá torí náà ẹ̀yin òbí wa bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ tí wọ́n bá yín sọ ẹni bá ní ó mọ̀ sáwọn ẹni tí ì bá ní kó sọ̀pọ́tì àwọn tán ní kó fohùn dáadáa àdúrà kó fi ràn wọ́n lọ́wọ́ ọmọ gbogbo wa nìyí lẹ́ẹ̀ni níjọ́ mọ yín tẹ́ wá tó bá dọ̀lẹ́ mi mo ní wọ́n o wọn ní tàǹdàkọ Zubairu nísìn tàǹdàkọ Àlímọ̀ mi bá dé Al-Ilory náà ń dàkọ ọmọ sí Adam ní mi báyìí abọ́mọta ni táwọn bá fi gànmọ́ wí sí tani ọ̀nà ti gànmọ́ àmọ́ sí Adam máa fi gànmọ́ wí yẹn sí nítorí láti fi de ìtàmálẹ̀ àwọn tó lè ní gànmọ́ wí náà ti dákọ Usman okun ètò gbé Kùránì wà ló ní nkẹ́ àyálò ní tọ̀dọ̀ tèmi ó kọ àjogúnbá torí náà ẹ̀ ní wábí yìí lásán. àmín.